Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ kú ìyálẹ̀ta. Bóò ní ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dáa fún wa. Bùwá omi la máa gbọ́ nulé ya ní gbọ́ bùwá àgbo. Ara kì í ní olúwẹ̀rí nínú omi. Ara kì í ní ọ̀ní wọ̀rọ̀kọ̀ lálẹ́ odò. Ara kì í ní òkété nínú òkìtì ọ̀gán. Ara ò ní ní wá o. Ara ní ní gúgúrú ní fi ta o. Ara ò ní ní wá o. Ara kì í ní ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ odò. Ara ò ní ní wá o. Gbogbo ibi tá a bá dé a máa rọ́wọ́ mú o. Ìfọ̀n ní sáyẹ́ǹsì Yorùbá kan. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìwọ tó lò ní fogún bàbá rẹ lẹ̀, ìwọ náà ní jogún bàbá ẹni ẹlẹ́ni. Ogún àwọn èèbó tí gbogbo wa ń jẹ lọ́wọ́, òun ni pọ̀táàbù tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ èèbó ọ̀bá ṣe jáde ìwò lálò. Kò sí ogún tiwọn ni wọ́n fi ilẹ̀ fún wa yẹn, wọ́n máa jàǹfààní. Ayédoyè social media nǹkan kan. Bí àǹfààní ṣe pọ̀ lọ lórí social media, bẹ́ẹ̀ náà ni àgbákò pọ̀. Èyí ìwọ bá fẹ́ ni kò bìlọ́ǹgì sí. Ó dá mi lójú pé èmi ò ní bá wọn bìlọ́ǹgì sí pọ̀ àbúrú. Ìwọ ń tiẹ̀. Ohun tí wọ́n bá ní ní nǹkan òótọ́ wọ́n fi ilẹ̀ kọjá àǹfààní ọmọ aráyé. Àdúrà yín la fẹ́. Gbogbo ohun tèmi ń fi ilẹ̀ yìí o. N fi ilẹ̀ torí kẹ́ ẹ ṣiṣẹ́ lọ́wọ́ mi o. Lọ́ọ́ ṣe é fúnra ara rẹ̀. Ẹ̀yin tẹ́ wà níbẹ̀ náà, ẹ lọ ọjà Àtọ́pá. Ẹ wérò jà lọ bẹ̀, ẹ bá a. Bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀, ẹ lọ Àgbòkú ní Ọ̀hándò. Bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀, ẹ lọ Àjáràlùkọjí. Tẹ́ ẹ bá wá rí, ẹ lọ ọjà Àtòkú lábẹ́kúta tàbí Láfẹ́nwá. Ibẹ̀ Kòdó ní wọ́n bá nájọ́ ọjà ọbẹ̀ ní ọjà abẹ̀ Kòdó. Ọjà míì náà wà, mi mọ̀ ni o. Ẹ lọ ẹ̀yin ará Èkó, ẹ lọ Mùṣín, ọjà Mùṣín, ọjà tó kún tẹ́tẹ́ ni. Àwọn eléwé ọmọ wọn bẹ̀m̀bẹ̀ sámsám. Bo ní wọ́n bọ ogun, wọ́n bọ ogun, bo ní wọ́n bọ lọ, wọ́n bọ lọ, bo ní wọ́n bọ ojú, wọ́n bọ ojú, ó sì jókòó. Wọ́n lè ní wọ́n padà wá. Bẹ́ẹ̀ ni àwọn olótìtọ́ èèyàn pọ̀ mẹ́. Bọ́ bá sì wá jọ́jọ́ òyìnbó ni àwọn eléwé ọmọ bẹ̀m̀bẹ̀ bákán. Wọn ò ní fepo bọyọ̀ fún ọ. Wọn ò ní fepo bọyọ̀. Èyí tí ọba sí wọn sọ fún ọ pé ò sí ni. Bẹ́ẹ̀ bá mọ̀yàn lóyìnbó àwa lè tọ́kẹ́ ẹ lọ́dọ̀ ìyá alágbájá. Kò tí ẹ̀ sẹ́ni mẹ́ lọ́jọ́ ìgbò tí èsì èèyàn wa. Èèyàn dáadáa ni wọ́n. Bó sì jẹ́ Èkó ní Erékó lẹ́kọ̀ọ́, wọ́n bẹ̀m̀bẹ̀ bákán. Bẹ́ẹ̀ Lágége ni ẹ lọ bẹ̀. Yóò yẹ wá o. Tọ́ bá sì jẹ́ Ìbàdàn lẹ́lọ́, ẹ lọ ọjà Aba, ẹ lọ Màlété níbodè, ẹ lọ ọjà Ọ̀rànyàn, ẹ bá wọn bẹ̀ bá mú. Àwọn eléwé ọmọ sámsám, ẹ rí fresh nǹkan, ewéko, egbò, ẹ rí gbogbo ẹ̀ ń bẹ̀ dáadáa sámsám. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹbẹ̀ ọdẹ tó bá mewé. Bọ́dẹ bá dẹdẹ lọ, àìbá ọmọ bẹ̀ bá rí wé báyìí ẹ bá ń já bọ̀. Yàtọ̀ sẹ́ni tí ọmọ nǹkan kan tí wọ́n kàn lọ gbégbé kan lè yín lọ́wọ́. Ẹ dákun ẹ bọ́ bí ẹja àfetígbéyàwó ọ̀rọ̀ kọ́rọ̀ wọn má pọ̀. Lukman ọmọ Ayédáre lèmi jẹ́ o, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun. Tẹ́ ẹ bá tí ì gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. Torí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ti pọ̀ lórí social media o. Gbìyànjú kó dé mi mọ̀ dáadáa. Tẹ́lọ̀mí bá lóyún, oyún a máa bù lára rẹ̀. Kí ni ìtumọ̀ bíbù? Yóò máa ya, yóò tún máa rẹ́jẹ́. Òun làwọn àgbàlagbà pè ní pé ó ń bù lára rẹ̀. Tàbí ṣàdédé kẹ́lòmí ò lóyún, oyún ti dúró, wọ́n ti jọ mọ̀ pé oyún dúró. Kódà ó ti lọ ṣe tẹ́sítì wọn lóyún dúró. Ṣàdédé lójijì oyún sì parẹ́ mọ́ lára. Ẹ gbọ́ bọ́yìn. Iṣẹ́ yìí ni àwọn àgbàlagbà ń pè ní àròsọ. Kí ni mo pè é? Àròsọ. Ẹ̀yin náà lè ṣe fáwọn ọmọ yín. Ọ̀nà yín lówó. Lọ́ọ̀dí igi bómbómú. Ìdí igi bómbómú ọ̀yá lọ bẹ̀.
ẹ lọ já èso bómúbómú, èso bómúbómú ẹ lọ já, ẹ jẹ́ ó pọ̀ dáadáa. Ẹ ti já, ṣé ẹ ti já? Odidi atare kan kún so èso bómúbómú lásán, odidi atare kan kún báyìí. Ọ̀tán, ó ti jó, ẹ gbé kalẹ̀. Báwọn ọmọ yín bá ti lóyún, tóyún rẹ̀ bá ti ń wọ oṣù 9, ẹ má jẹ́ olóò mọ́. Yóò máa bù sọ́wọ́ báyìí, yóò máa fomi la ni. Ẹ má jẹ́ kó lóò mọ́ tó bá ti wọ oṣù 9. Ìdá àkọ́kọ́ nù. Ẹlẹ́lẹ́ẹ̀kejì, ìbejì níṣẹ́ yìí o, ẹ má ṣe mistake o. Èso bómúbómú tó jábọ́lẹ̀, ẹ máa sá, ẹ máa sá, ẹ máa sá. Ẹ lè lọ dígí bómúbómú àìmọye kẹ́ máa sá èyí tó jábọ́lẹ̀ fúnra ẹ̀, ìrẹ́lẹ̀ rẹ̀ tó jábọ́, ẹ sàájọ, ẹ jóun náà àtòdìdí atare kan. Ṣé rí tó bá ti wo oṣù 9 yẹn, òun ni ẹjọ́ máa lò. Ẹ má jẹ́ kó lo tàkọ́kọ́ yẹn mọ́. Ní agbára Ọlọ́run, yóò sọ̀ ní wéré ni. Ẹ̀gbọ́n mo wí. Tóyún bá ti dúró, èso igi bómúbómú, ẹja iyekíye pẹ̀lú odidi atare ẹjọ. Kọ́ máa bù sọ́wọ́ báyìí, kọ́ máa la. Ó lè fomi tútù pọ́wọ́, ó lè fi minerals lò, ó lè fi Pepsi lò, ó lè fi 7up lò, kó sá ti lò. Tóyún yẹn bá ti wá wọ oṣù 9, wípé oṣù 8 ti pé, kó má lò mọ́. Ẹ wàá lọ wá ẹ̀rẹ́lẹ̀ èso bómúbómú, yọ pọ̀ ẹjọ pẹ̀lú odidi atare kan so, òun ni kó máa fi lò. Yọ máa fomi lò. Tí ọmọ bá mu, wẹ́rẹ́ ni ó mu, wẹ́rẹ́ ni ó bì. Lágbára ọba tí jọlọ́hun. Ẹlòmíì lè máa bèrè pé èèyàn mélòó lè lo ohun tá a jó 100 aláboyún lè lò. Tó bá jẹ́ni tí bá máa gbẹ̀bí, ẹ ṣe é kalẹ̀. Ẹ ṣe é kalẹ̀. Number 1, number 2, àròsọ là á pè. Lórí èso bómúbómú sẹ́wọ̀n pé mo ti sọ̀rọ̀ lé, ní tó ń padà bọ̀ wá bẹ̀rẹ̀ pẹ́tẹ́. Èso bómúbómú lásán, iṣẹ́ rẹ̀ kò ló ń kà. Iṣẹ́ tí mo fún yín yóò àròsọ aláboyún lè kọ rẹ̀. Kò jù báyìí lọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Ńgbà bá níta àbá fi ilẹ̀, kò sí ohun tá a gbà ń bẹ̀. Ẹnì kejì bá fògùn sínú kú. A kàn gbé lọ́rùn lásán, onírẹ́ni ṣàdúrà fún ọ. Àmọ́ ohun tá a ti filẹ̀ táwọn èèyàn ti dánwò, àdúrà pọ̀. Bẹ́ẹ̀ ni mo wí. Bẹ́ẹ̀ bá bùn mí ní nǹkan gbà o. Nǹkan àìkọ ẹ̀bùn. Àmọ́ ń tọrọ. Àmọ́ bẹ́ẹ̀ bá bùn mí, ń gbà, ṣùgbọ́n mi ì tọrọ. Àdúrà yín ni mo fẹ́. Gbogbo àjò táwa ń fi ilẹ̀ lọ́kàn ọjọ́ kan, èyí tẹ́ ẹ̀ bá lè ṣe ń bẹ̀ kàn sí wa bá yín ṣe. Ẹ bá fẹ́ fi DHL gbé ẹ̀yin lẹ́sànwó rẹ̀. Ẹ bá fẹ́ fi mọ́tò gbé ẹ̀yin lẹ́sànwó rẹ̀. Tẹ́ bá wá bẹ̀ wá ṣe máa ṣe sùúrù fún wa. Ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni ẹ kàn sí wa, àbí lórí iṣẹ́ yín ni ẹ kàn sí wa. Ẹ sanwó. Ẹ fẹ́ join group wa, láì jẹ́ pé kẹ́ darapọ̀ mọ́ wa ní public group, ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n ẹ láǹfààní ìbéèrè kankan. Ẹ fẹ́ join private group wa láti jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ tá a ti filẹ̀ kẹ́ máa béèrè àlàyé lórí ẹ̀, àbẹ́ tí ẹ fẹ́ gbaṣẹ́ mi, owó lẹ́ẹ̀ fi wọbẹ̀. Láti Nàìjíríà 10,000 lẹ́ẹ̀ fi wọbẹ̀. 5,000 ní tẹ́lẹ̀, ó ti increase. Tó bá tún yá yóò ti jù bẹ́ẹ̀ lọ. Yorùbá ní ògùn tá a bá fowó sí ẹ̀yìn àrò nígbè. Àti jẹ́ tí wọ́n gbowó, bàbá tiẹ̀ náà ní kò fi tọwọ́ rẹ̀ lẹ̀. Bàbá àti tiẹ̀ náà ní kò fi tiẹ̀ lẹ̀. Tiwa làwa ń fi lẹ̀. Ọgbọ́n bó ṣe rí nù. Sọ pé bàbá tiẹ̀ ní kò fi tọwọ́ tiẹ̀ lẹ̀. Tọwọ́ tiwa làwa wá ń fi lẹ̀. Sọ̀gbọ́n bó ṣe jẹ́ nù. Láti bẹ̀rẹ̀ lọ dí mi ni.
ẹ fi dí mi wọlé tóṣù bá ti parí ẹ san dí mi. Oṣù tó bá ti jẹ́wọ́ tí ó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ni yẹn tí gbogbo wa mọ̀, tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́ni yẹn a lè fún ní bónọ́ọ̀sì díẹ̀ kó sì wà ńbẹ̀, gbogbo èèyàn ó sì jẹ́rìí sí. Even gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jọ́ mọ́ inú gúrùpù gan ò mọ̀ pé mò ń lo àǹfààní yìí fáwọn. Ẹlòmíì kan rí i pé bàbá ò gbowó lọ́wọ́ mi, kí ló ṣẹlẹ̀? Tí n bá rí i pé nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ni yẹn, n ní gbowó lọ́wọ́ ẹ̀ lásìkò yẹn. Àmọ́ tí àsìkò yẹn bá ti kọjá tẹ́ni yẹn tó fẹ̀yìntì, màá yọ ẹ́ kúrò. Nọ́mbà yìí ẹ mú ọ́dọ̀ o. +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111. Tẹ́ bá ti pe nọ́mbà méjèèjì yìí tí ò lọ, sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp wa. Ó yá gba nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ìkànnì. Gba kejì sí +229 54 65 1929 +229 54 65 1929. Gbogbo ohun tá a fẹ́ lọ́lọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ẹ̀yin ọjà Adégà kan bí wọ́n ti ń ta àǹṣẹ̀kẹ́ mẹ́lẹ̀ ní ọ̀dọ̀ mi, ọba ti débẹ̀ tí ọba yí ọ pè mí, wọ́n mọ̀ ọ́ wọlé wá bá mi, á dára fún wa o. Ire o, ire o, ire kàbìtì nílé wa o.